Àmọ̀kẹ́ o. Ìkòkò ẹ̀mí rẹ̀ rèé. Ìkòkò ẹ̀mí mi fún mi. Ìkòkò ẹ̀mí rẹ̀ rèé. Kí wá ló ṣe é sí? Kí ló gbé mi? Odidi ìyálọ́jà. Òsì lọ́rẹ̀ mi bá tiẹ̀ jẹ́. Ta ló gúnyán fọ́mọ̀kẹ́ tó ní tọ́bi òṣòro? Ẹ wá o, ìwọ tó bá kọ̀, tó bá lọ bẹ́ mi Àmọ̀kẹ́ ìyálọ́jà ṣe. Ẹ má ṣìkà láyé o, lórí àmì ràrùn. Ìwọ, Adéòtí, dúdú ẹ máa ń láta. Ẹ mọ fátásì ni. Òjò ẹ bá pẹ́gùn lẹ́gùn jẹ́. Òjò ẹ bá pọ̀lọ̀ lọ́rọ̀ gbọ́nà. Ìfúsí ọjọ́ káàbọ̀. Májèlé mákàn ni mò ń wò lára ọmọbìnrin. Àmọ̀kẹ́, onílé rẹ̀ ò fura, omi ti fẹ́ tẹ̀yìn wọ̀bí lẹ́nu. Tàtí wẹ̀rẹ̀ ní tẹ̀kútẹ́ ilé, àsùn paradà ní tígé àjà, ẹ̀yin bọ̀rọ̀ kìíní ọ̀run o. Àmọ̀kẹ́ o. Ìyálọ́jà ti kú, a ní láti yan ìyálọ́jà tuntun. Ìyálọ́jà ti bo. Mo ní ìyálọ́jà ti bo. Ṣé o wá rí ohun tó fi ń dún bí ọmọ ẹ̀dá ènìyàn láti wákàtí ìlọ? Kọ́ pẹ́rẹ́. Àmọ̀kẹ́. Mo fún yín ní ọjọ́ méje kẹ́ ẹ wá di adé ìyálọ́jà kẹ́ ẹ jẹ lẹ́mìí Àmọ̀kẹ́ lórí. Alámọ̀kẹ́ o, ó kú oríire ó sì kú àṣeyẹ. Ẹ̀wà mọ́ bí ọjọ́ arẹwà lóbìnrin, ọmọ kan bí wọ́n mi lò lórí ilé ayé. Kéèyàn kan péré kó sì fẹ́ sọ ọ̀pọ̀lọpọ̀ èèyàn dẹrú ẹ̀. Dúrọ́dẹ̀, alábàárù tí ó wà jí Olúmọ ìgbàgbé, ọ̀run ó wọ̀. Ó ti túnú ọjà títí, ó ti kan òòṣà ọjà. Yàwó ń tọ́ra. Mo mà ṣe ń nájà fìtínà. Ṣebí bí mo bá nípa láti ṣe ìrànlọ́wọ́ fọ́mọlàkejì o, má ní ní má ṣe. Kó má sú mi kó má rẹ̀ mí o, kó má sú mi kó má rẹ̀ mí o, má ní ní má ṣe. Can we talk now? I'm not done staring actually. Kilo tuku. I've got to that point where I started asking a little Mary that, Baba God, why? Why do you have to create his girlfriend in a delicious meal that will be eaten by just moi and moi alone? Ìwọ ló ń jẹṣẹ́ mi àbí? Obviously. What's he here? God, see your son o. He's trying to fornicate this early afternoon. Oh, get. Supporting your shino mind, Abi. You can say that to my ancestors. Wo, má jẹ́ kó wá bá mi ní pé mò ń pariwo nínú ọ́fíìsì o. Ah, baby, má pariwo. Má pariwo. I don't want your name but to know my name. Nígbà tó yẹ pé òun jẹ́ kí n máa pariwo nínú ọ́fíìsì. Wọ́n ó lè má jẹ́ kó wá bá mi pé mò ń pariwo mi disturb wọn. Orú ọ́fíìsì wo nìyẹn? Jọ̀ọ́, ẹnìkan wá disturb mi o. So you don't know that we have a lot of babies here. Tell them now. Tell them Daddy wants to play with his baby. That will be tonight now. I'm coming around. Oh, that's true. Go, Jerry. Be calming down. Be calming down. Am I not coming down? I'm coming down. Look at me. I'm all down. On a serious note, èmi àti ọ̀rẹ́ mi tí mo sọ fún ẹ pé ó ṣẹ̀ṣẹ̀ ríṣẹ́ sí Èkó yẹn lájọ ń bọ̀.
Láti Ìlọrin tó ń sọ̀rọ̀ nípa accommodation àbí? Yes now. Kí ló ṣẹlẹ̀ ṣe bí a ti sọ? Mi ò sọ pé a sọ̀rọ̀ o. Mo dẹ̀ yẹ rántí. But I think it's proper that I ask you again to confirm bóyá o wà comfortable pé o fẹ́ kí ọ̀rẹ́ ẹ̀ kó máa gbé lọ́dọ̀ mi. I mean. Sure. Mo ti mọ̀ láti university. She's a good friend. Yeah, but as long as you're comfortable, I mean, I don't have a problem with that. Thank you so much. A boyfriend. You're welcome, Miss Girlfriend. Brother. Wo jẹ́ kí n padà sẹ́nu iṣẹ́ mi o. A máa sọ̀rọ̀ later. Be good. Can't wait to see you. Kó má sú mi, kó má rẹ̀ mí o. Kó má sú mi, kó má rẹ̀ mí. Kó má sú mi, kó má rẹ̀ mí o. Ohun má ní ní má ṣe jù bẹ́ẹ̀ lọ fún ọ̀rẹ́ o. Kó má sú mi, kó má rẹ̀ mí o. Kó má sú mi, kó má rẹ̀ mí. Kó má sú mi, kó má rẹ̀ mí o. Ohun má ní ní má ṣe jù bẹ́ẹ̀ lọ fún ọ̀rẹ́ o. Èmi mọ̀ ìwà lọ́fíìsì mo ìwà ní Ìkẹjà wo iṣẹ́ tó wà níwájú mi báyìí ogun ò lè kó lọ. You know what? Let me call my boyfriend. Maybe ó lè come up with a plan. Ṣáàdúró síbi tó wà. Ọ̀rẹ́ ọkọ̀ ti jẹ́ kí n pè tí n bá ti pè. Baby girl, how far? I'm fine. Mo mọ ìwà lọ́fíìsì wọ́n ti fẹ́ fi iṣẹ́ pa mí bí báyìí. Má bọ́ lé kó wá parí ẹ̀ náà. Wo iṣẹ́ yóò máa ń ṣe iṣẹ́ tí mo lè wá parí nílé. Ọ̀gá ní pé kí n parí iṣẹ́ yìí lé ni so that ó máa lè send ẹ̀ sí client wọn lọ́la. Ó jẹ́ ti rẹ̀ mi bí mo ṣe wà ó bẹ́ẹ̀ mi bàjẹ́. Ọ̀rẹ́ ẹ̀ tó wá sọ pé ẹjọ́ ń bọ̀ nǹkan. Ìtorí ẹ̀ gan ni mo ṣe pè ẹ́ òun ló ṣẹ̀ṣẹ̀ pè mí tó ń sin olóhùn ti wà ló bá lè dé. Báwo ló ṣe fẹ́ ṣe báyìí? Wo mo rò pé kí n ní ìkẹyìn méjèèjì pọ̀ and I will join you guys tomorrow on Sunday. Tomorrow on Sunday? Ṣé o dẹ̀ rò pé plan ẹ̀yẹ máa work ṣá? Is it not to pick her up or she gets a bus to Lekki ló bá tán? Okay, kò sí wàhálà if that's what you want. Oh, she baby, thank you very much. Send an address. Oh, jẹ́ kí n pẹ́, you know I love you. I love you more, his girlfriend. Oh, what's the one bed? Oh, thank God. Just wait, I'm coming. I'll be there soon. Desire, right? Yeah, okay, ma. Yeah. Oh, okay, thank you. Eshegon. Oh, please come. Thank you. Yeah, pẹ̀lẹ́. Yeah. Má bínú pé mo dá ẹ dúró báyìí ṣùgbọ́n. It's fine. Yeah. And it's even dark here. How did you survive being here? Like. Ìgbà tó ti ní ẹ̀yìn ní pẹ́ dé sí ẹ̀. Yeah. Oh, you're welcome to our humble abode. Eshegon. Yeah. And well, this is beautiful. Thank you. Let me show you to your room. Oh, okay. Okay, let's go. So, this is your room.
I hope you'll be comfortable here. I will, sure. Thank you so much. Okay. Okay. Make yourself comfortable. Take a minute to freshen up. Okay. Let's see, let me go. Okay. Yeah. And that's the bathroom over there. Okay. Over there. Thank you so much. Thank you. Okay, ma. Thank you so much, sir. Báwo ni ṣé ara ti balẹ̀ dáadáa ń sẹ́sà? Yeah, we're okay. Okay, good. Wo, má bínú pé mi ò offer anything o. Mo ti wà okay. Bí o bá tẹ̀ wá okay gan sef, kò sí oúnjẹ kankan báyìí nílé. Most of the things we eat here, a máa order ni. Oh, really? Mi tẹ̀ tí wọ́n kọ̀ jẹ́ ní bus stop. Ọmọ ọgbọ́n, ó ti wò pé o lè débí báyìí sin kí gbogbo ẹ̀ kàn dàbí desert. No, pé mo dúró síbẹ̀ sí mo kọ̀ wọ́n kọ̀ jẹ́ ni. Yeah, it's okay. But if you don't mind, tó bá wọnú fridge yẹn, ó yẹ kó lè rí drink kan. Yeah. Of your cool off. Yeah, so Okay. Yeah, sure. But come think of it. Is this your first time in Lagos? No, but this is my first time that I'll be living in Lagos. Yes. Well, that's a good one. I just want to see the house. I mean. I just want to see every goodies. I mean. Okay, no problem. Yeah. I get to me, my feeling. No problem. All right, Yeah. yeah. Good night in advance. Good night. If that's the case now, boya ma ní láti extend the date of submission of this design, because as it is right now on this twin building, mo ti design yàrá méjì àti sitting room kankan fún wọn, but I don't know, I'm not feeling it. Me ò enjoy a vibe tí mò ń get rárá, so yeah, if that's the case, maybe we'll just fix a further time láti submit. Ìyẹn náà nice. Tá bá ríra lọ́jọ́ Monday nìyẹn. Oh, good. It makes sense. I think I need to inform our talk. I'll let them just put a hold to whatever they are doing at the moment. Exactly. Okay, no, how long, man? I should go. Yeah, we'll talk later. God damn it. No problem. Isaiah. Yes. Kí ló ń ṣe? Mo try láti dust me. Má yọ̀rọ̀ ẹ lẹ́nu. Àwọn tó máa ń clean ọmọ àti ọdẹ ní weekend now, so they are coming, yeah. Lenny. Yeah. Ẹ kì í sáré ṣe, at least wọ́n yìí máa bá nǹkan. Wá dusty gan. Yeah. Okay. But if you become mad at your lamb, I think you should go and relax. All right, mo ti gbọ́ yín. Okay. You care for water? Yeah, thank you. Okay. Okay. Well, má bínú. Mo ṣe nǹkan lọ́wọ́ lórí system yẹn. Okay, ma. Kí ló ń lọ? Okay, mo ní kí sáré parí àwọn details yẹn ni. Wọ́n dé ti fẹ́ dé tán. Oh, that's true. Iṣẹ́ wo gan ni? Well, secretary. Secretary? Yes. Well,
They must be willing to pay you dollars for you to leave holiday Lauren. Wá sí Èkó, wá share. Dollars, indeed. Ṣé mo pé láti ìgbà tí mo ti ṣetán for like 5 years. Mi ti fi CV mi ṣiṣẹ́ rí. So getting this job is just like an opportunity. Then I've lived all my life in Ilorin. So relocating to Lagos, changing my environment, and getting a job on the island. It's a lot. Wo ṣe rí gbogbo ètò sọ ó dùn. Island to emphasize lórí yẹn. Na package na food is our island wey dey see so. Ẹ fi lẹ̀ kí n wá live pẹ̀lú ẹ. Tí o bá ń ṣe bọ́ọ̀rọ̀ ìlú wa gan tẹ̀ ṣe rí odidi 5 years èèyàn ṣe tán school kò ríṣẹ́. But it's okay. Talking about Ìlọrin, baby mi sọ pé ẹjọ́ ṣe tán ní uni Ìlọrin. Oh yeah, àjọṣetán ni. Ó dẹ̀ ṣèyàn gan-an sí mi. She's a very good girl. Àlàmú ni lóòótọ́. Lọ́tẹ̀ yìí náà mọ̀ ni. Àlàmú ẹ̀ ṣe nìyàn. However, it is for my lunch, Sha. Okay. Only toilet today, but then my baby order breakfast. Manike ni kobo for Lauren lorúkọ ni. All right, ṣe gan. Okay. You have a nice day. All right, you too. Ẹ má pẹ́. Yeah. Ma feel bored, Joe. All right. Yeah, bye. Láti ṣe ìrànlọ́. Báwo ni? Fine. Dúró náà ṣé Tẹ́milọ́rùn ṣó ti pè ẹ́ ṣá because ó pè mí ibi tí mo wà ní network yẹn really dá so mi ò gbọ́ nǹkan tí ó ń sọ dáadáa so mo feel pé ó láìpẹ́ kó ti pè ẹ́. No, àtàná lèmi àti ẹ̀ ti sọ̀rọ̀ last tó mo pè é lé nìbọn kò gbé bóyá wà lọ́fíìsì. Okay, it's okay. I brought us something to eat. Èmi má ti ṣókèlè. Kò sókèlè inú ilé yìí. Ọkùnrin tó wá láàárọ̀ tó gbóúnjẹ wá fún mi mo bẹ̀ wọ́n kó bá mi lọ sọ́jà wọ́n ra pound ẹ̀gúsí pẹ̀lẹ́ràn dẹ̀ ní kí n ṣókèlè fún yín. Anyways, Fọlárin nice náà tiẹ̀ náà but ìwọ gan like iná dídá o. I'm like iná dídá. Bó tá a bá ti order oúnjẹ pápápá báyìí moving on ló tún kù. In that case èwo ni ká wá jẹ nínú ẹ̀ mini. You know what? I think we should keep this and eat your food. Ìyẹn tẹ́ bá ti fẹ́ tẹ́ bá ní ilé fine tẹ́ bá dẹ̀ ní òkèlè yẹn náà wà. It's okay. I already tell you to give me a little freshen up. All right, ẹ ṣé gan. Of course, especially homemade food. But don't know báwo ló ṣe ń ṣe náà. Oúnjẹ sísè orú ẹ lọ́rùn gan. Ó mi lọ́rùn. Èmi láì fún oúnjẹ lè ju oúnjẹ ta lọ. Lákàrà jẹ́ o. Ha! Bó sórí Tẹ́milọ́rùn tiẹ̀. Ara jẹ ni. Anything that máa jẹ báyìí a máa order ni. Tẹ́milọ́rùn kẹ̀. Tẹ́milọ́rùn ó yọ̀lẹ́ tó bá ti di ọ̀rọ̀ oúnjẹ sísè. Ó láìkú máa ra oúnjẹ ta and the funniest thing is bó ṣe rí láti school nìyẹn. Nǹkan tí mo order. Wow, join me now. Tó máa jẹ́ pé nǹkan mi mú wa jẹ. Tó bá mọ̀ pé o poison ẹ̀ join me. Okay, you know what, let's do it this way. Bí a kò jẹun. Ṣọwọ́ ẹ̀ kò jẹun. I really like this. Thank you. Kò máa kọ́ mi bọ́ṣẹ́ ń ṣe kínní so that èmi náà máa lè máa ṣe fún àwọn TikTok láti wá. Bàbá ti jẹ dájú inú ọ̀ ajẹ́ kò ní wá fún wọn. Ṣàlàyé kẹ̀. Àjẹ́. Ní sùúrù ṣe bẹ́ẹ̀ nìkan lẹ́ ń jẹ ẹ ṣe wá ń rọ̀ṣẹ̀ báyìí. Wọ́n yà máa jọ̀nà tó máa ń náwó. Ní sáré jẹun mi náà bí a kọ́ bá yẹn lásán. Thank you for this. I really appreciate it. So that this came. Bá mi jọ sínú. Bá mi jọ sínú. Wọ́n ọlọ́run ní kó jẹ́ pé ó fún mi lọ́pṣọ̀n ọ̀hún yìí tí ò ṣe ráìsì ẹ̀mọ́jọ. This is a lot better, man. Thank you. At least mo appreciate pé ẹ ti ẹ̀ like ẹ dey appreciate. Okay, ma. Ṣé wà? Fisayo. Yes. Níbo ló dà tí o múra bí ọmọ Nàìjíríà rẹ báyìí? Mo lọ church ni. Ìgbà tí mo ń bọ̀ ní alẹ́ ìjẹta, mo rí church kan by the estate gate. So, ibẹ̀ ni mo lọ. Dúró náà. Ìwọ tó jẹ́ pé o ṣẹ̀ṣẹ̀ wá sí Èkó for the very first time, o ti mọ ibi tí church wà. Èmi tí mo gbé nu estate yìí gan mi ò mọ ibi tí church wà. Ilé sọnù náà, ṣebí estate ni. Tí bá dẹ̀ mọ̀nà, má dẹ̀ máa bọ̀ lé padà. You're very correct. Okay, no, Malo. All right. No, hold on. I thought about something. You look good, so I should take you. your picture. Yeah, taking zoom of your colleague. Oh, my, did you see your picture? Fine. Fine. In the case of missing person,
I might need the picture. But mi lè sọnù. O lè kó bá mi. Mi lè sọnù. Bá mi kí Jésù o, bá mi sọ Jésù pé àìkẹ́ o. Abẹ́ máa tẹ̀lé mi lọ church. Ẹni pé? Ṣé máa lọ church kẹ́kọ̀ọ́ sáré change? Ọmọ ìgbẹ́ ló fẹ́ máa rán mi ṣá. N kì í mọ. Ẹ wo ó dàbọ̀. Bá mi sọ fún Jésù pé àìkẹ́. Okay o. Má pẹ́ o. Nàwa o. Ó ti ya sáré mọ́ bí tí church wà ládùúgbò yìí. Ọmọ ilé màmá Ọlọ́run gan o. Ìyá Jésù. Ọ̀gá ọmọ ẹ ló mọ iṣẹ́ léṣe yìí. Ó tún mọ náà dá. Ọlọ́run kò dá lọ́dọ̀dọ̀ ṣá. OREMI aládùúrà. Babe, how far? I'm fine. Holiday? Hours ago. Àwa lọ church tiwa o. Ó mà sọ bẹ́ẹ̀. Ìgbà wo ló dé tó ti sáré church tó ń lọ? Mo yẹ kó mọ̀ wípé mi àti church 5 and 6 ni wá. Bẹ́ẹ̀ tí ẹ rí. Ẹ jẹ́ kú bẹ́ẹ̀ ṣe fi oúnjẹ bá ọkọ mi jẹ. Gbogbo ẹ̀ ló kúkú sọ fún mi. Ìyá lásè fún rẹ̀. Ó ti miss ẹ. Tẹ́ mi lọ́rùn. Ó yẹ kó mọ̀ wípé oúnjẹ sísè I love doing it. So ó yẹ kó máa dúpẹ́ lórí ìyẹn náà. Bẹ́ẹ̀ tí ẹ rí. Kí ló wà? Kò sí kankan other than my resume Michelola. Okay. And I am literally scared. Scared? Yeah. Scared of what? Tí ẹ mọ̀ pé màá jí láàárọ̀, màá gan mọ́tò, tètè close, màá tún face traffic, gbogbo ẹ̀, àwọn gbogbo tí wọ́n lórí social media pé I spent 5 hours in traffic, I spent 10 hours in traffic, gbogbo drama yẹn, wọ́n ti sún mi already o. Ṣé o mọ̀ tẹ́lẹ̀ kó tó wá ṣe wá sẹ́kọ̀ọ́? O máa dúpẹ́ pé ọ̀dọ̀ boyfriend mi ní Island ló ń gbà lọ. Tó bá jẹ́ ọ̀dọ̀ mọ́mì mi ní Sango ló ń gbà lọ ni. Wọn ò ní kọ́ ẹ kó tó sọ pé wà fi ṣẹlẹ̀. Ṣé o jẹ́ tí ibi tó ń lọ kọ́ máa lọ gbé ẹ kọjá bus stop ẹ? Àbá báwo mi ṣe ni mo ibi tí mò ń lọ? Báwo mi ṣe ni mo ọ́fíìsì tí mò ń lọ torí ọ̀nà? Mo ní ibi tí mò ń lọ, mo máa address ibi tí mò ń lọ. And mo ti mọ bus tí máa wọ débẹ̀. Tí bá dẹ̀ rí i pé wàhálà bus ti pọ̀ jù táwọn ọkùnrin tó fẹ́ stress mi. Màá ra gbé ó bá ń tèmi o, soft life ni mo wá gbé mi. Ó ti pọ̀ jù. Ìwọ náà ti já sí. Èmi nìyẹn o. Kò sí problem dáì. And uncle máa ń kọ́. Ó wà nínú ilé. Okay. In the spirit of work resumption, jẹ́ ká decide aṣọ tó máa wọ̀. Aṣọ? Yeah. Aṣọ tó ń fẹ́ wọ̀. Yes, now, for the first week, you have to look nice and beautiful. Of course. All that week, o lè wọ̀ nǹkan tó bá ń wẹ̀. But ní week yìí, èmi ni màá pick. On the norms, ma look nice lọ bí iṣẹ́. But there's nothing attached to my resumption. Are you for real? Special. Abeg, be ready. Ọmọ mi tẹ́lẹ̀. Alaye dìde jọ jẹ́ máa gbé ẹ o mọ̀ pé mo lè dé ẹgbẹ́ ready o mi ready láti ṣe anything. Dìde jẹ́ ká lọ máṣọ tó máa wọ̀. Ó mọ̀ mi tẹ́lẹ̀, ó mọ̀. Mi ní dé lò. Ọlọ́run mi ní dé lò. Tí máa fún ẹ ń blue. Ó dà pé o mọ̀ bó ṣe ń ṣe. Àjàngólókòló, ilé chinchin lórí. Àjàngólókòló, ilé chinchin lórí. Mo ṣe fẹ́ orí mi dẹ̀. Babes, máa bá mi fọṣọ mi wí. Aṣọ kó aṣọ mi. Ṣé o lè kó aṣọ sínú washing machine kò fọ fún rẹ ni? Na so life be now. Bí láyé ṣe rí nìyẹn. Last week tèmi bẹ́ẹ̀ fọ aṣọ tí mo bẹ́ẹ̀ kó sínú washing machine tí mo fọ. There was no complaint. Now it's my turn asking you to help me also the issue. Okay? Ṣé o lè bá mi fọṣọ ni? Ọ̀gá yín mi nù. Ṣé ìwọ máa ń bẹ̀ mí kí mi tẹ̀ tó bẹ́ẹ̀ fọ? Kò jókòó. Okay. Uncle ma, ẹ jọ̀ọ́ mi mọ̀ bí mo lè fi washing machine ṣe laundry. Báwo ló ṣe ń ṣe bí àlejò? Wo ohun nìyẹn bẹ́ẹ̀. Okay, so ẹ ṣe gan. Then mi mo bóyá ní àwọn aṣọ tẹ́ fẹ́ fọ, kí bá yín fọ. Kó má worry ara o. Tẹ́mi lọ́rùn ló máa bá mi fọ aṣọ tẹ̀mí. Ó ń tọrẹ, ó jẹ́ kó fún. Ẹ kó wá. Ẹ jẹ́ kó fún. Má kó fún. Ó fún ẹ ló máa fọ. Òkú ṣẹ̀ṣẹ̀ máa fọṣọ. Padà bọ̀ Abidjan wá rí. Ẹ jẹ́ fọṣọ máa kọ́ máa. Ó ṣẹ̀ṣẹ̀ máa dá fọṣọ ẹ. Má worry náà, má ṣe tèmi padà o. First to do no dey pain. Owó ló mọ̀, èèyàn fẹ́ bẹ́ẹ̀ fọṣọ, ó tún complain. Lẹ́yìn lọ́rùn nǹkan abẹ fọṣọ wá pa mí.
Who's your guy? Josiah. Yeah. Well, the guy, listen. Who's my guy? Yeah. Hey, babe. Now only you for life. See, as we dey like beans and rice, I will never be your this my guy. Hey, ṣé torí aṣọ nínú ẹ ṣe ń dùn báyìí? Only me, what? Like. Ọwọ́ See, as we dey like torí beans. pé èèyàn fẹ́ bẹ̀ fọṣọ inú ẹ̀ Oh, ń one shall dùn. repeat next time. To bá ti turn ready, to bá ti ready, bá ti di green. Da kini ọṣẹ ẹ sí. Okay. You understand? Kò tẹ̀. Fúnra rẹ̀ ó máa fún, ó máa straight here. Oh yeah. I will never leave your side. Babe, ṣé mo pé mo need serious massage? I dedicate my lap Baby, bẹ́ẹ̀ ń dùn mí to náà. me. My o need the massage. Ṣé ìwọ tó yẹ pé o lè help me? Ordinary laundry ní kó bá mi ṣe, o lè bá mi ṣe, o wá ń tọrọ massage. Mo ń bọ̀. But mo sọ fẹ́ pé OREMI now. Ṣé o ti gbàgbé promise ẹ? Kí ni promise me? Baby girl treatment ma lo promise mi nígbà tó toast mi. Mo ní amnesia. Mi ò rántí dáadáa, mi ò dẹ̀ lè rántí. The reason tí mi ò dẹ̀ ṣe lè rántí ni pé ìwọ ò fẹ́ mi ní baby boy treatment or I expect kí ni màá fún ẹ ní baby girl treatment. Jọ̀ọ́ ta ló máa sanwó treatment ẹ? Jọ̀ọ́ kí ló kọ́ èmi àti ẹ? Me, I just want to enjoy my life, go to spa and have a good life to live. Èmi no, I just want to enjoy my life. No debit allowed. I don't have to spend, just relax and be myself. Babe, ṣé o wine mi ni? Àárín ọ̀ṣẹ́ wáìnà. Stop, Joe. Kí máa rọ̀ lẹ́mi o, máa rọ̀ lẹ́mi. Yeah. Máa rọ̀ lẹ́mi. Babe. Báwo ni Alpha? Mo ti kó sínú ọ̀rẹ́ tẹ̀ ni. Ṣé mo sọ fún yín pé Fisayo mọ ayọ̀ ọlọ́pọ́n play? Are you for real? Ẹ̀wọ̀ ẹ má dà lóhùn. Tó bá jẹ́ bẹ́ẹ̀, ó wà ní bàjẹ́ ká play. Rárá, ẹ má dà past glory ló ń sọ̀rọ̀ ọ̀pẹ yẹn, kì í ṣe anymore. No, jẹ́ ká play ẹ̀ sí. Ó ń parọ́ ni o, àwọn tó bá ti mọ̀ play bó ṣe máa ń ṣe nìyẹn. Feel free. O lè nà mí kò má tà. Ẹ má wọrí mi lè nà yín. Ó ti pẹ́ tí mo ti play ẹ̀. O ti pẹ́ ẹ má wọrí jẹ́ ká refresh ọwọ́ jà. Okay, ẹ bá sọ bẹ́ẹ̀. O refresh hand. Okay, so this is it. Ẹ dúró náà. Ká tó bẹ̀rẹ̀ game yìí. Ẹ jẹ́ ká ṣe rules. Rules. Okay. Yeah. Èwo lọ bọ̀rọ̀ ṣe rules. Ẹ náà jẹ́ ká ṣe rules náà. Nítorí pé wọ́n jẹ́ kí ni? Èmi máa jẹ́ judge. Irọ́. Èwo lè jẹ́ judge, ìwọ náà máa play. Me play, no, me play. Okay, as judge, kí ló fẹ́ ṣe báyìí? Yeah, a máa sanwó sí náà, ẹ jẹ́ ká sanwó sí lórí. Mi ò lówó tí mo fẹ́ fi play o. Wàá wáyá náà ni. Ṣé wáyà? Èló ló máa fi dá padà? Mi lówó tí mo fẹ́ fi play, hands down. Maybe you should think about something else. Okay, ẹ jẹ́ ká ṣe báyìí. Ẹni tó bá ti lose game yìí, ó máa mu ọtí. Okay. I love that. Final loser of this night, ó máa sọ 10k. Tá máa fi order seafood tí gbogbo máa jẹ. Makes sense. Èmi náà ní rules tèmi. So the final loser á lọ kitchen, á lọ dáná, no ordering of food. Kí ló tó fi wọ́n wojú mi báyẹn? Mi bẹ́ẹ̀ play now. Bó mo kàn sọ rules tèmi náà play game now. Ọ̀rẹ́ yẹn báyìí tẹ́ WhatsApp. Ọ̀rẹ́ ló mọ̀ kó mo bá sọ̀rọ̀. Ẹ wo bí mo ṣe ń sọ lọ, ẹni tí ó bá ti lose, òun ló máa dáná. Ẹ jẹ́ ká ṣe báyìí. It's fine. Oh yeah. Yeah, let's go. Let's go. Let me go and bring the drink. Okay. Hey, you want to travel? Okay. So, let's go. You want to go first? Yeah. Go. Mo lè nà yín ṣá o. No, feel free. That's no me sin ma fi mọ ọwọ́ ni. But mo gbàdúrà kó jẹ́ pé Fẹ́mi lọ́rùn ló máa. Back again. Gang. Tomorrow ma play o. Oh yeah, play. Yeah. Okay. That's it. Okay. Mo sọ pé ma play, mo sọ pé mo play. Mama ronú sí tẹ́ bá ti play tán. Ojú ilé ẹ̀ ni. Àwọn lọ tọ́jú orúbọ. Okay, so. Mo sọ fún ipò máa nù ẹ́. Àbúrò mo máa nà. Oya. Ẹ má Ẹ jẹ́ kí n bá yín bò. Ẹ má ṣòdúró. So that kẹ́ má stress ara yín. Mo fẹ́ rẹ̀ ní tó fẹ́ rẹ̀ ní. Méjì tó. Ẹ̀yin ni màá mọ̀ tí sìn. No, continue. Oya. Wàá ṣeré. Mo ti kó bẹ́ẹ̀ yẹn náà. Ọ̀rẹ́ mi ti nà babe.
Okay. Ṣé ti rí nísìn? Mo ti fún yín ní gbogbo ó ti pọ̀ ẹ kí n bọ́rọ̀ bí báyìí mo fẹ́ fi kó gbogbo kíní mi sí ni mo bọ́rọ̀ ẹ ni o. Give me TikTok, give me TikTok, give me TikTok. Abáfẹ́ ẹ fún wọn lélẹ̀ pé kan fọ ni. Mo gbàgbé ní jàre. Holy shit. Shit ni mo ń plan láti wọ̀ jáde lẹ́ni tẹ́lẹ̀. That was your loss. Babes. Yeah? Will you help me wash it? I'm tired. Just one shirt. Just one shirt and you're tired. I know. Ṣebí wọn náà ni mo complain fún ni pé mo sùn dáadáa o dúdú rí báyìí òun ló ń dùn mí and I need to sleep. Mo complain lóòótọ́ but mi kàn wò pé tó bá ń fọ àwọn pants ẹ o lè bá mi fọ náà. Ṣé kí n bẹ̀ fọmọ pátá ni? Òwe làbúrò fún shirt mi mọ́ pátá. Do you know why are you all about washing látànà? Can't you just think of other things to do? I'm still your girlfriend, bro. Ó jẹ́ ń sáré máa fún mi níṣẹ́ housewife láti máa ṣe. Kí ló ṣẹlẹ̀? Oshe, his girlfriend, Her Excellency. Ó dà bẹ́ẹ̀ so mi ò kàn lè dédé sọ pé kí n kàn yọ sí ẹ lọ́rùn pé òkè o kò bá mi fọ shirt kan lásán àbí? You can't. Ìwọ náà lọ sí the washing machine for ẹ. Kó jẹ́ 10 minutes tó bá ń rẹ̀ sí. It will just take you just some minutes. Ṣó mọ̀? Mi ò mọ̀. Ṣé tí wọ́n ń bínú nìyẹn? Bínú, alọ́ra yìí tiẹ̀. So, ráyè tèmi mọ́ àbí? Èmi ò di the girlfriend ẹ̀. Ìyàwó ẹ̀. Love of your life. His girlfriend. Kò sí wàhálà. Èmi náà máa fojú ẹ̀ràn máa bó. Come on. You know I love you, right? Mo ti gbàgbé. Yeah, no. Stop. Stop. Kill my order for me from breakfast. I'm working from home today. As usual. That's my ball. The 5. That's my girl. Checking my mountain. Not yet. Wait. Kí ló ṣẹlẹ̀? Why don't you do stop? Celebration of Jerry. Alright, no. Shebi over. See, I feel like sleeping all day. I will change my mind. Oh, I feel like sleeping all day. I don't want to work. Oh, you feel like sleeping all day? Oh shit, you don't go. You don't want to work. You don't just want to sleep. Shaky don't work party. Wow. What a wow. Hey? Performance do us it makes sense go. Hey. Hey babe. Oh, OREMI. Alpha. I'm fine. And what's the occasion? Celebrating your first day at work. Congrats, you said. Are you serious? Sure, like it. Come on. Mabo. Oh my god. Mabo. Yeah, let's make a wish. Just make a wish, anything. Just make a wish. No. Okay, good. From this job to a more bigger job. Iṣẹ́ kékeré owó ńlá. Iṣẹ́ kékeré salary Ronaldo. And a tech job. Amen. A tech for the big one. Amen. Thank you.
nǹkan tó bá fẹ́ òun lọ́nà máa ṣe fún ẹ. Àmì Jésù. Oh yeah, let's sing. Sing. Let's do some karaoke. Karaoke? Yeah. Come on, I know now. You know I don't know how to sing. It's just a simple song, baby. Ṣàfẹ́ dojú ti big sister. Fẹ́ fi mí ṣẹ̀sìn. Ọdẹ, tani big sister. Mo ṣáájú ẹ lọ. Ìwọ ló mọ̀, má gbé yẹn débi báyìí. Oya, gbọ́n tí ẹ̀gbọ́n tí mo fẹ́ kọ náà. Ìṣẹ̀lẹ̀ ni òrùn wá dé ta. Ìṣẹ̀lẹ̀ ni òrùn wá dé ta. Ìyàwó. Sọ̀rọ̀. Kí ni orin tí mo kọ? Kí ló ń ṣe pẹ̀lú ilé? Ṣé o lọ fún cultural dance? Okay, I have another song. Wọ́n pè é ní sí inú rẹ̀ ń dùn. Wọ́n pè é ní sí inú rẹ̀ ń dùn. Ó máa ráyè kó wọ́n fẹ́ sọ ẹ́ dàpẹ̀rẹ̀ àjàṣẹ́. Wait, I get it. So nǹkan tó ń sọ ni wípé wọ́n máa fojú mi hàn ìmọ̀lé Mo sọ bẹ́ẹ̀. No, indirectly, ó ti ń kọrin yẹn fún mi pé okay. That's what you're saying. Really? I got Mo sọ bẹ́ẹ̀. Okay. A boyfriend. How are you? I'm fine. My boy. Sure, okay. Yeah. Whose birthday is it? Today, Enini, she's our very shy. So I'm going to celebrate it. Oh, no, babe, stop. I didn't know about this. What? Why would you people tell me? I just want to make it a surprise for everyone. It is a beautiful surprise. Congratulations. Thank you. Congrats, darling. Thank you. What got you? Okay, which one do you care for? I'll do wrong. Thank you. Alright. Hey, Rom. I'm grabbing my phone. A joke. Hey, congratulations. Thank you. I didn't see this coming, though. Sorry. You're so dramatic, Emma. I just want to surprise everyone. I would like that to shake and be Elon Musk. Tech, my fair. Yes. Yeah. Amen. You've read that. That's paying dollars, you know. Let's go that. Cute, no fast barely. Baby, drink up. Thank you. Okay, so let's cheers to greater heights. Amen. Bigger job. Amen. Beautiful love. Amen. And Amen. Quadruplets power. Amen. Thank you. Thank you so much. Thank you, I'm coming. Ní báyìí a fẹ́ fi ojú loser hàn àti ojú ẹni tó win hàn. Àmọ́ loser yìí ṣe tí lójú ẹ̀ kò fẹ́ agree, kò fẹ́ agree pẹ̀lú wa pé òun lose. Ṣùgbọ́n wa àgbà fún. Ẹ̀yin ará ilé. Ojú tí ẹ wò tó gúnrégé yìí ṣé ó jọ ojú loser? Aha, kò jojú loser. Èmi náà kò náà kọ́kọ́ ṣàfù òṣìṣẹ́ wa bẹ̀rù ta. Ó gbá mi délé kò bá mi lé fi kíní kan hálẹ̀. Ẹ wo èmi ò lose wo. Ìran bàbá mi ẹ̀yin lose. Ẹ mọ̀ bí táwọn obìnrin bá ti wà, wọ́n máa fẹ́ ṣe òjòrò. Èmi ni mo win. Wọ́n dẹ̀ dá sí mi lórí pé èmi kọ́ ni mo win. Àmọ́ wọ́n ní àgbà máa ń gbà mí. A máa ń gbà lọ́dọ̀ wa ni wọ́n máa gbà fún ọ. Ẹ dẹ̀ jẹ́ kí n ṣe rárá irọ́ ẹ̀yin kọ́ lẹ win. Èmi gangan ni mo win. Mi mọ̀ kọ́ tẹ́ ṣe lánàá tí mo fi sùn lọ. Ẹ wá lẹ́yìn lẹ win. Odò rẹ̀ tí mo win. Ó dáa, ẹ jẹ́ kí n introduce yín. Èmi ni big loser bí? Yes. Loser kejì. No, winner lele. Ó dáa, èmi ni mo fẹ́ dáná, mo wá ní assistant. Ó jẹ́ kí n introduce assistant mi sí yín. Okay. Láti odidi ìlú Ìlọrin. Ìlú àwọn àáfàá wa. Bẹ́ẹ̀ni. Àwọn àáfàá wa nílọrin tí wọ́n kọ́ àníkẹ́ o. Orúkọ wọn ní ṣe Oluwatosin gègé. Pàtó fún mi jọ. Tàbá máa fi dáná yìí tán. Ẹ ṣáà máa ṣe poison fún wa. I got you, baby. Oúnjẹ tí ò lè dùn. I got you, baby. Ìwọ. Òun ló fẹ́ dáná. Kí ló àjọ máa ṣe ni. Àjọ. Wá ìtàn sọ́dún. Àbúrò win o. Ṣó ti yẹ. Ẹ ṣe bẹ́ẹ̀ lè fẹ́ sí. Bọ̀ ìwọ ló máa cover mi o. Ẹ ṣe agreement ni pé tó bá lose ló máa ṣe. Dúró náà tí mo bá ti ń ṣe prepare ìwọ ló máa fi spices sí i. Yẹn sáà tí ó kò ní lọ jà. Tí yóò bá jà, òtójú bá tì mí ojú tí ẹ níyẹn o. Ẹ má jẹ́ kó. Mo ṣáà ní pé kí n kọ́kọ́. Ẹ má sọ pé ẹ má jẹ́ kó mọ̀, ẹ má jẹ́ kó mọ̀. No, kò lè mọ̀. Ṣèbí tí ma ti slice àwọn eléyìí bíi márùn-ún eléyìí títọ́ àbí. Lótìtọ́ yẹ ọ́. Owó sí lélẹ̀. Kí lè? Má jẹ́ kẹ́ fi bí pa mí. Èmi ti kọ́ sí kọ́nà, mo ti jára mi. Ó wá dà oúnjẹ.
Yeah. Really? This is fine. Tell about mind when you finish. But bit by bit la ma fi ṣe. Ẹni tó bá cooperate pẹ̀lú mi, òun la jọ máa jẹ́. But ìwọ tó bá proud. My sweet friend. Okay, me man cooperate pẹ̀lú ẹ. Go more. Bit by bit. Mo fẹ́ na. Bit by bit. Bit by Your bit. friend, O your cooperate máa wo. Oh yeah. Kini stop. Rotimi si mo like it. Stop. Stop now. Ìgbà tí mo lose mom sí mi. It was at that time I gained admission to University of Ilorin, but it was quite difficult for me because me ní owó school, me lówó oúnjẹ, ṣé owó aṣọ ni títí kan wọlé was hell. First off, I'll say sorry about your mom, your late mom, to be precise, and may her soul continue to rest in peace. I mean, pẹ̀lú gbogbo challenges tó kojú ẹ, báwo ló ṣe wá padà ṣe? Ẹ mọ̀ wípé Ọlọ́run ló wọ́n mọ́ rẹ̀. True. Ọlọ́run dẹ̀ ní ṣe oore kó má fi àyọpẹ́ sílẹ̀. All the time. Ṣé nígbà tí mo dé school, ibi tí mo ti ń rìn kiri ni mo ti pàdé Tẹ́milọ́rùn, who at that time just gained admission to the 2 weeks earlier than mine. And I was able to tell her my story. She believed me, clothed me, fed me, accommodated me. And in my home, we were with a boyfriend, but she didn't mind. Sorry, Tẹ́milọ́rùn. I mean, she was a good friend to you. Still is. Yeah. And God bless her for that. Ṣorí tọrọ ọlọ́kùnrin dé yẹn. Kò sí nǹkan anybody best sọ fún Tẹ́milọ́rùn. She shared a lot of stories of how different guys broke her heart. You know, Mugba hot breakfast, you know, at different times. Yeah. So, láti bẹ̀ lọ, ó ti grow hard heart from there, you know. Hard heart? Yeah. She Tẹ́milọ́rùn ló sọ gbogbo ilé fún yín. And Tẹ́milọ́rùn that I know is a softie. A lover girl to the core. Tẹ́milọ́rùn knew that. She's a darling. She was really there for me, through thick and thin. Irú Tẹ́milọ́rùn show uncle. Yeah, I mean, everybody should pray for a Tẹ́milọ́rùn in their life. I think so. You know, I mean, I feel blessed having her too. But honestly, how about your dad? Daddy Mimisola. Mo sọ fún yín lẹ́ẹ̀kan wípé I grew up knowing my stepdad. Though it was there for me, at least wọ́n ṣe wọ́n bá tí wọ́n lè ṣe. But kò lè dàbí. But if I may ask, ṣé mommy ẹ bímọ fún wa at all by chance? You're the only child. Yeah, aside breast cancer to mom said it, she was unable to conceive for him because àtìgbà tí wọ́n ti bí mi, wọ́n ròyìn ni. So it was really difficult, frustrating and overwhelming for her. Ó wà lára àwọn ọkọ tí ó pa wọ́n mi nù. So, I mean, automatically you seem to be the only child. Yes, sir. I'll call them all. But honestly, your story is a very tough one. Yeah. I get that all the time. Yeah. You're a strong woman. Yeah, I mean, you're a survivor. I know. You know Ofi. You know Ola. Mama Pandoro Ndagwa. You're very correct. I think we should call it a night. It might be okay. Mo bo yin pẹ̀lú story mi. No. Sorry. Not at all. You want a hug? I don't mind. It's okay, darling. It's well. Wow, temptation ni o. Àfi k'Ọlọ́run yà ṣàánú mi. Emmanuel yo.
God with me. Okay. Sure. Have a beautiful night, okay? You too. Sleep. I will. Don't cry. If you see mommy, continue playing the second ladder with her. That's a good. Be good night. Yeah. Thank you. Have a good night. Oh my gosh. That hug was heavenly. When will I get such omoto, handsome, and living comfortably? What can a lady do? And it's low manifila. Lord, have mercy. What a pie! Ilé wàjú sí It's a pie too! Ilé wàjú màá. Pinton! Ṣùgùlẹ̀. Abẹ́rẹ́ kiri pẹ̀tà. Ọ̀sọ̀yọ́. Ikọ̀ wọ̀n ṣẹ́ta. Kéèkì. Àtúbù! Èrí kìíní ti ń lọ. Ìwìn ẹ̀rí ìwìn. Ìrí nǹkan. Láyé ẹ̀yin lójú ara yín ẹ̀ ti dá mi nìyẹn. Ìpẹ̀lú ẹ̀! Ìpẹ̀lú ẹ̀! Mo gbọ́dọ̀ ṣe ìpẹ̀lú ẹ̀! Ṣé bẹ́ẹ̀yàn bá pààyàn ṣé kò ní jẹun àbí ṣe ló máa pa? Wọ́n rán lọ Mẹ́kà ní wọ́n lójú wọ́kọ̀wọ́kọ̀ lè. Lẹ́mi sì ṣe wà yìí mi mo gbé ìbòjú gbogbo àbàwá yàn yín. Bẹ́ẹ̀ni. Burúkú òyìnbó ń bẹ lẹ́nu yìí. Bóyá jáde fi ìbò tákà. Wẹ̀sìn our Spain in Greek right. Bí mo ṣe ń rẹ bàbá lásán, bí mo rẹ bàbá lóru, ṣe ni wọ́n mọ̀ fẹ́ túmọ̀ rí. Tí wọ́n mọ̀ fẹ́ túmọ̀ rí. What's your problem? Kí ni problem ẹ? Kí mo ń ṣe? Wọ́n mi, èmi ni màá pa ẹ́ tó bá jàjẹ́. Tá a bá rí ibi tó ti ń bọ̀ tó ń kó ẹgbẹ́kẹ́gbẹ́ káàkiri. Màá lọ ẹgbẹ́ ti dà. Àwọn òòṣà níbẹ̀ lórí rẹ̀ ni. Níbo? Kí mi wọn bó pọ̀ mọ́ rẹ̀? Ọ̀rẹ́ ìyàwó mi mọ̀ ní ọ̀. Gbà náà wá. Tí èmi mo dàbí ìdun lẹ́nu rẹ̀. Ẹ jọ ṣé mo sọ̀rọ̀ sókè ni? Kò dìgbà tó o bá sọ̀rọ̀ sókè kí n tó gbọ́ ọ. Ní àpèkọ́ àbúbẹ̀ fẹ́ gbé mi ní ìṣàsùn. O ti sùn? Èmi àti Fisáyọ̀ lakọ̀jọ́ ń gist ní tàbí. Kí ló wá jẹun sọ? Akọ gist normally náà ni and some other things, you know. What other times? Just normal things, no need. Just normal relatable life, you know. Wọ́n ń pè ní other things. Ìgbà tí mi ò ní better word mo fi describe conversation wa nǹkan. Abutin fọ́fọ́ rẹ̀ mi. Ọmọdé jẹ́ fọ́kàtì. Mo fọ́tì fọ́fọ́ ọ̀rẹ́ o. Èmi máa fọ́fọ́ rẹ̀. Bóyá tó bá ti stop láti máa tẹ́ mi lọ́rùn ṣá gẹ́gẹ́ bí orúkọ ẹ̀ ṣe imply, you know, tó bá ti stop láti máa tẹ́ mi lọ́rùn maybe botin even at that. Nah. Mo sọ pé sọ bẹ́ẹ̀. Wo ni màá sọ pé sọ bẹ́ẹ̀? Ma no go that way o. No go that way o. Of all people tí bá ti afẹ́ fọ́ fún yàn. Ọ̀rẹ́ tó jẹ́ pé bá ti ń sùn báyìí akọ́nà gbọ́. You know I can't deal with a lady that snores. How? Báwo kò tó mú un sùn àkànṣùn ènìyàn oníjókòó tó sùn lọ lálárí lẹ́nu yàmà. Oh, it's no go area. Kini? Emmanuel, how did you know that she snores? No. Won't try. Oh God. You see, I had to deal with that since when we were in school. Me le sọ pé kó jáde kúrò nínú ilé fún mi. Every time by mo máa ń jí pé kó change sleeping position. Well, with the look of things, tí kìnìún bá ṣe pé àfiṣe ni. Bí àwọn fi ṣèkà fún láti family wọn. Ó kàn ti di bárakú ṣàkóso ṣe nǹkan tó dáa fóbìnrin náà mọ̀ nǹkan tí mò ń sọ. Emmanuel, ọ̀rọ̀ ẹnu ẹ̀ ò ta. And you talk too much. Oh, I don't talk too much. Oh. Lips you.
Let's call it a night. What's that? That's what? Oh, yeah, come to a lady that doesn't snore now. Oh, she come to a lady that doesn't snore. Can a lady that doesn't snore come to daddy? Oh, why not? Ow! Oh my God. Wait, why not take beauty service? You understand? To ba won ko da aso bo ko ma da aso body. Sha pe baba nija. Pe baba nija. I'm tired. I want to sleep. Go on, to I want to sleep. See me like money. I had few meeting around Thailand. So I'm looking for the CB and I'll be leaving tomorrow morning. Okay. Yeah, sorry. There came a little freshen up on mine. Okay. Quite tired. Yeah. Ofa. Níbo wà ní ẹ̀yin méjèèjì ti pàdé? Bó ṣe ń bi ni nìyẹn. Mi mọ nǹkan tó ṣẹlẹ̀ tí traffic fi mú ní everywhere. Bóyá wọ́n fi owó kún mọ́tò ní kò sí ẹ̀yìn mi everywhere ṣáwà blocked. Mo ṣe pé uncle Emmanuel and luckily for me when you went out. Mo ṣe lọ bá wọn nìyẹn. Really? Èmi náà face traffic nígbà tí mo bọ̀. But kò really affect me báyìí. Àwọn ni Ọlọ́run fi ṣe gàrí tí ra mi. Gbọ́dọ̀pọ̀ ìwọ lára mi. Emmanuel ṣáà ló wá gbé débi balẹ̀ ọkàn. Àwọn ni o. Àwọn ni. OREMI. Ẹ wọ lọ mi ní láti ṣàwà. Ó ní ìdẹ̀. Ṣé o dáná? Oúnjẹ tó sọ pé kí n bẹ̀rẹ̀ sí. Ó ti ẹ̀ lè dáná ṣe bí wọ́n ń tẹ́lẹ̀ lọ́rùn. Àdáná kẹ́. Ọ̀dẹ̀ ni ẹ́. Kó wá jẹun fẹ́ dì ní lọ́mú. Ẹ̀wẹ̀ ni a pè kó wá mẹ́mú fẹ́ fọ́ ní lákèrègbè. Ẹ̀wẹ̀ ni a pè kó wá bùbẹ̀ fẹ́ gbé mi ní ìṣàsùn. Play game wa. Uncle Emma. Ẹ ti fẹ́ kí n nà yín lẹ́ẹ̀kan sí. Ẹ fẹ́ kí n fojú yín gbolẹ̀. Ó lè ná mi. Èmi dán gangan. Ẹ̀yin Professor Pella. Wo aago méjì tàdí mẹ́yìn mo ti lọ mú agbára wa. Àgbọn mi tó náà ní mẹ́yìn. Ẹgbẹ́ rẹ ló ná mi wáyé. Ìdánwò agbára ẹ̀yin tẹ́ lè play. Ṣẹ́rí ẹ̀ tí ẹ jẹ́ ká play ẹ̀sìn. Sódà máa lè nà yín máa fi tayọ̀ máa fi jó oúnjẹ mi. Jóná, tí mo bá wìn ẹ̀ gan. Màdé ló mú mi sí bọ́ ẹ̀ lè win mi. Ẹ̀yin gan mo ṣọ̀ fún mi ẹ̀ lè nà mi. Ẹ̀yin ẹ̀ tí mo máa nà. Màá síbẹ̀ lórúkọ yín Uncle Emma. Ẹ wo. Máa fojú rí mọ́ bó. Orúkọ yín máa spell ẹ̀. Ọ̀yà. Màá tún fún ẹ lé kan. Ṣé máa tètè ọpẹ ṣe máa. Màá tún fún ẹ lé kan. Èmi tí mo ti lọ pò ó, mo ti lọ mú rẹ wá báyìí. Màá nà yín o. Ẹ̀gbọ́n mi tó náà ní lẹ́yìn. Ẹgbẹ́ rẹ ló lọ mú ẹ. Ẹnu lẹ́ni ẹnu. Tó bá ṣíkùn mi ń ṣe bàǹtẹ́ báyìí ló máa rí bàǹtẹ́. Lẹ́ẹ̀dẹ̀ wí látijọ́ yìí. This one. Ó yá. I am winning this one. Ẹ play. I am winning this one. Màá spell orúkọ yín ṣe accept. Are you alright? Do you still love me? Sure. Should delude you? What's with the odd question this odd hour of the night? Is there fire on the mountain?
No fire. Are you sure? No worry. Babes, in the loader. Oh, money urgent call to be at the office early. But that's quite unusual. A bill. Okay, my car. Is that about? Fine. Ibololo. Molo's office. Oh, really? Yeah. Let's work together. Fisaya. Yes. Well, see, traffic can about continue throughout this week. All you need to do is just put the call through. I'll pick it. Alright, check on. Okay, be good, guys. Alright. Yeah, bye. Yeah, jalo mi fẹ́ pẹ́. Sorry about Okay. Sure, okay. I'm okay. No idea. Not bad. Eléyìí kò jọ pé dékúrò bẹ́ẹ̀ látàrí. Oh, as a matter of fact, more did not, but then it's been on and off because we were very hectic gone. I've been attending to different calls and clients, and that's because we need Latestyorubamovies design by tomorrow. And then again, I'm going to see me tell me if you Oh, okay. Architecture. I'd say a bit of interior decor, Oh, no wonder. Then I can see a little bit of your touch here. A little bit. Oh, it's very cool. Mo ti order fún àwọn interiors kan tá máa fi dé nsìn. This place will transform. I have it in mind to even change this chair. Okay. Wàá ríran wọ́n gbà yẹn. Ẹ ṣàfẹ́ ṣọ́ ara yín. Àjẹ́ ṣọ́ ara mi o. Ìdí iṣẹ́ láti mú ni lọ́lẹ̀. Funny. Chips lẹ́njẹ̀ ni. Well, chips là ń jẹ lọ́wọ́ báyìí nsìn. If you care to join, mi ò jẹ anything látàárọ̀ because mi ò lè dìde kúrò bá. Then kò sẹ́ni lé. Well, èmi yà sọ́jà àgbà tí mo close, so màá bá yín dáná. Then bí mo ṣe ń wo ẹjọ́ pé èmi àti nìkan la mọ̀ wálé. Actually, it's quite late. Yeah, it is. It's quite late, yeah. So, table for two. Just the two of us. Oh, Mumbo. Yeah. My fashion of my buying down, Okay. Ebi o, ìmàánú ti ń fági o. Sir, I can't wait for you to invite me here. Oya. Mo ti wo bí akínwá máa jẹ́nu pause straight báyẹn ni o. Ibi yẹn ti. Oh, this looks good. Tell me, Lauren. You can imagine. This late me, Omopo Yimbo. Well, that's a good one. Bóyá kó wá jókòó. Alright, it's done now. Come on, have your set. Okay. Emmanuel, jẹ́ kí n rí ẹ.
Tell me what's all this now? Eh? Amazing. Amazing. So you are not interested in a lady that snores, right? I don't understand. Where's this coming from? You don't understand what? I mean you are not banging my friend. I was be like. Má wá used to be like Koko Emmanuel. Emmanuel ló ń jẹ́. Báwo ni Arabic ṣe dùn lẹ́nu ẹ̀ tí ó bá ń ṣe pé òun ṣe kan àìmọ́ kan. Wait. But anytime I saw her here, she's just a friend and a flatmate. That's all. Wow. When did she become a flatmate and a friend? Tell me, ṣé torí pé oúnjẹ tó ṣe fẹ́ tí mo lè ṣe fún àbí? Wọ́n ti fi bí oúnjẹ mú bọ̀bọ̀ yìí. Look, at this point in time, you need to take a chill pill. Please. You need to take a chill pill. Kò ṣe ìwọ ni ọ̀rọ̀ oúnjẹ, kò ṣe ọ̀rọ̀ oúnjẹ náà. Ọ̀rọ̀ kí wá ni? Sọ fún mi. Ọ̀rọ̀ kí wá ni náà sọ̀rọ̀? A ní kí ọmọ wa Scott ní ọdún ẹ̀. O ti sáré sọ the flatmate ẹ̀ Emmanuel. Ó wá jalè gbé ni. She's just Scottish. She's just a Scotter. Ó máa lọ ni. Wait, kí ló tó ń sọ̀rọ̀ bí ẹni tí ò lọ school báyìí lọ? Ṣé o mọ ìtumọ̀ flatmate mọ́ ni? So ó ti di pé mo lọ school mọ́ Emmanuel. Nítorí obìnrin lásán. Please, don't even go there. Stop confusing my words. Ọ̀rọ̀ ẹ̀gàn ò tiẹ̀ yẹra ẹ mọ́. Ṣé ọ̀rọ̀ ẹ yẹra? Listen to yourself. Ọ̀rọ̀ ìwọ gan ò yẹra ẹ mọ́. Àgbáyé òṣì kó lọ́nà fún mi. Àǹtí olóúnjẹ òṣì, ibi lẹ́yìn wa. Come on, what's that? What? Ṣé o pé mi mọ̀ nǹkan tó ṣẹlẹ̀ láàrin wa àti boyfriend mi? Kí ló tún sọ báyìí? Kí ni mo sọ bí báwo? Afẹ́fẹ́ ti fi àti ìfù adìyẹ. Ọjọ́ mélòó ló ti dé tó ti sáyé dalẹ̀ rí báyìí? Ṣé bí ọ̀rẹ́ gidi ṣe máa ń ṣe nìyẹn Fisáyọ̀? Sọ fún mi. Tell me, Lauren, calm down. Calm what? I don't understand. Just take a chill pill, sit down and let's talk. Ṣé o gbádùn ṣá? I said you're sleeping with my boyfriend and ó sọ pé kí n stay calm. Come on, how is that possible? Mama jẹ́ kí ṣu yẹ lò, ṣùgbọ́n pé wọ́n láláàánú mi. Aláàánú àwọn wo? Sọ fún mi, aláàánú àwọn wo? Ìwọ ló wá láàánú ẹ̀ síwájú. Ó ti fojú olórí ẹgúngi. Babes, please calm down now. You're just making things up in your head. Calm down. Mr. Flatmate. So you are here to save your fellow flatmate, right? Look into my eyes and tell me that I'm lying. Babes, you're just making up words. You're making things up. Why are you like this now? Making up things what? Making up what? Ṣé o pé mo kiri yín ni? Bẹ́ẹ̀ ṣe máa ń gbọ́njẹ síra yín. Bẹ́ẹ̀ ṣe máa ń sọ̀rọ̀ lóru. Ṣé o pé mo kiri yín ni? Ṣé fẹ́ jábí wẹ́rẹ̀ ni? Babes, you know what? See, I beg of you. This is not the best time for all this drama. Go polite now. Estate in da. Everybody mama go where. Oho! Ṣé torí pé mo ti súnmọ́ kí fẹ́ láṣẹ? I'm screaming to the world that you are not sleeping with my best friend. Demlo, come, what's your problem? Kí ló ṣe ẹ́? Just my friend hypertension. Oh, the solar take come then where? This man is still your boyfriend and not your husband. Tó bá jọ ko en ko so ma pa mí ni. Oh, ó fẹ́ mọ̀. Excuse me. Ṣé o fẹ́ mọ̀? Hey, really? Please, Ṣé o fẹ́ mọ̀? Wait, just wait. What? You know what? Please go to your room. Oh, just Babes. Oh, did you? Go. Oh my God, come down. You better leave me alone for crying out loud. Kí ló ṣẹlẹ̀ now? Aṣẹ́wó ṣì. Hey, please don't boil anything there. Kí ló ṣẹlẹ̀? Kí tún lè lè nítorí náà. Kí ló ṣẹlẹ̀? Why are you being difficult? Níbo ni wọ́n fi women supporting women sí? Nígbà tó ń sùn pẹ̀lú boyfriend mi. Tell me, Lauren. Ó mọ̀ pé mi lè bọ́ pẹ̀sùn. See, Uncle Emma is just a good soul. We talk, vibe together, talk about things, just that's just it, nothing more. Things yìí náà lẹ́yìn méjèèjì máa pariwo, lẹ́ máa pariwo ọmọ kí ló ṣẹlẹ̀? Ní ìgbà wo ló dé? Tó ti sáré mọ̀ pé he has a good soul and you guys vibe. Ṣé wọ́n tiẹ̀ bá fi ṣí ẹ́ ṣé bí ti boyfriend yìí ni? But ó mọ̀ mi, kì í ṣe ó ṣẹ̀ṣẹ̀ mọ̀ mi, we've been friends for a very long time. People change o. Ká ní pé mo mọ̀ pé o ti change ni. Ṣé o rò pé màá sọ pé kó wá sọ́dọ̀ boyfriend mi? Màá jẹ́ kó wá lo karamata fún. Màá jẹ́ kó wá fọ̀gùn sínú oúnjẹ. Sọ fún mi. See, Shori, I'm not ready to have this conversation this morning. I am not. You are not. Shori, tó bá fi boyfriend mi sílẹ̀, máa pariwo ẹ fún this lover. Máa pariwo ẹ. Kí mi lọ sórí CNN? Kò sí wàhálà. Mo ti ní ẹlẹ́yìn tó wá fẹ́ fi máa gé mi jẹ àbí omi gé mi jẹ. Kò sí wàhálà kí mi máa pariwo kiri gbọ́kọ́gbọ́kọ́. Ó ti wá lo karamata fún. Wo inú ilé yóò ní gbé mi àti ẹ. Emmanuel. Yeah? Emmanuel, níbo ló rò pé ò ń lọ? Níbo mo ti ń lọ bí ti báwo? Ṣebí mo sọ fún ẹ pé mo fẹ́ lọ rí client kan lẹ́yìn. Ẹ tún fẹ́ lọ ṣe nǹkan lẹ́yìn àbí? No, ẹ sọ fún mi, ẹ tún fẹ́ lọ ṣe nǹkan lẹ́yìn àbí? Oh, tẹ́ mi lọ́rùn.
báwo ló yẹn ṣe báyìí náà kí la fẹ́ lọ ṣe lẹ́yìn ṣé bí mo sọ fún ẹ pé mo fẹ́ lọ rí client kan ni. Look, let me tell you something, you're overreacting. Why won't I overreact? It told me when you have suddenly chosen her over me. To be very honest, nobody's choosing anyone over anyone. I don't know why you are just doing this to yourself. Emmanuel. Then when I'm back, we'll talk, please. Emmanuel, oh, lobby coco. You go nowhere. You won't see it. Malo, tó bá ti dé, a máa bẹ̀rẹ̀ ìjà wa. Emmanuel, má jẹ́ ṣe nǹkan tó yẹ kí n ṣe. Tónílé bá ti ń fi àparí iṣu wọn àlejò. Ilé tó lọ nìyẹn. Temiloran doesn't want me here anymore. I need to find my bearing as soon as I can. People offer. Jọ mo need help ẹ ni. Mi mo bóyá o lè bá mi wá ẹni tí mo lè Scott lọ́dọ̀ lórí island. Scott Island. Ibi tó wà ńkọ́? It's a long story. Jẹ́ ká fi yẹn sílẹ̀ for now. Ṣé o lè bá mi wá? Okay, jẹ́ kí n fi ọkọ ẹ̀gbọ́n mi kí n mọ condition lọ́dọ̀ wọn. No, see, obìnrin ni mo fẹ́. And as a matter of fact, mi fẹ́ married couple. Single lady ni mo fẹ́. Mi fẹ́ about to marry obìnrin who dey was single, please. Ìyẹn máa le díẹ̀ o. Mo jẹ́ kí n check ṣá. Ó dẹ̀ pé àbúrò mọ́mì mi obìnrin kan wà láìláńd náà. Let me ask wọn. Okay, mo ti bọ̀ ọjọ́ nítorí Ọlọ́run bá mi tètè ṣe at least before the week runs out, jọ̀wọ́. Sí wàhálà, màá gbìyànjú agbára mi, màá jẹ́ kó mọ̀. I appreciate it. All right, bye. Later, bye. Ọ̀rẹ́ mi yọ, ọ̀rẹ́ mo fẹ́ kú yọ mí kéré. Ọ̀rẹ́ mi yọ, ọ̀rẹ́ torí mi ò sí lọ́jà o. Ọ̀rẹ́ mi yọ, ọ̀rẹ́ mo fẹ́ pàṣọ mi dá o. Ọ̀rẹ́ mi yọ, ọ̀rẹ́ mi yọ, ọ̀rẹ́ o. Ọ̀rẹ́ mi yọ, ẹ̀wẹ̀ ni a pè kó wá jẹun fẹ́ dì ní lọ́mú, ẹ̀wẹ̀ ni a pè kó wá mẹ́mú fẹ́ fọ́ ní lákèrègbè. Tó bá jẹ́ wípé èmi ni ẹni pẹ̀lú gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ nínú ilé màá ti páàkì gbogbo ẹrù mi màá ti máa lọ. Àmọ́ ojú òkè tí ọ̀rẹ́ mi ó dìgbà tó bá fi ọwọ́ rẹ ẹni mú. Temiloran, ṣé mi ní kó má lè mi but at least dúró di weekend. Weekend èmi àti ẹ̀kọ́ ni weekend nǹkan tí mo fẹ́ ni pé kó gbogbo ẹrù ẹ báyìí kó jẹ jáde kó máa lọ. Ṣé o máa sọ ẹran mọ́ wọn kí kọ̀ọ̀kan pa ní sọ fún mi mi ò ṣe mọ́ máa lọ. Ó dẹ̀ jọ ìwọ náà mọ̀ wípé mi ì lẹ́nìbọ̀dì lẹ́kọ̀ọ́ yìí mo dẹ̀ ní láti lọ bí iṣẹ́ kó sẹ́ni tí mo fẹ́ pè ní táìmì jù òdò rẹ lọ níṣòro fún mi. Mi kí ẹ ibi tó bá ń wọ̀ ẹ́ ni kò gbà lọ ṣùgbọ́n mo ò kí ẹ rárá nǹkan tí mo ṣàfẹ́ ṣé gbogbo ẹ̀rẹ́ tó wà níbà kó gbogbo ẹ̀ kò jẹ jáde. Ṣórí 10 minutes ni mo fún ẹ o àìjẹ́ bẹ́ẹ̀ gbàdúgbàdú máa gbowó àgbàdo lọ́wọ́ èmi àti ẹ. Ọ̀dẹ̀ ní sùúrù ọ̀rẹ́ òṣì ọ̀rẹ́ ọ̀dàlẹ̀ ní ẹ. Tani mo fẹ́ pè báyìí kí ni mo fẹ́ ṣe? Tani mo fẹ́ pè? Ẹ báwo ni? Ṣé Temiloran wà pẹ̀lú ẹ? Mi ò sí nílé o. Temiloran ní kí n máa lọ. Lọ báwo? Ó ní kí n kó kúrò nílé. Ṣé òun ṣe é ni? No, dúró níbo ló wà? Mo ti fẹ́ dé estate gate. Ó mọ nǹkan ṣẹlẹ̀ pé kan dúró kan. Ẹ má wọrí mo ti lọ́dọ̀. Ṣé serious ṣe àkọ́jọ́ síbi tó wà? Mò ń bọ̀. Don't worry, just wait for me. Wherever you are, you just wait for me. Wait for me, Mobo. So serious.
Ṣé ìwọ ṣì léyà ni àbí kí ló ṣẹlẹ̀ mí báyìí? Madam, take it easy now. Take it easy. I mean, kò sí nǹkan tí ó bá wọn tó bá ṣe láàrin ẹ̀yin méjèèjì, ọ̀rẹ́ lẹ́yìn méjèèjì ṣì jẹ́. I mean, you shouldn't have in any way treated her like that. O kàn lè jáde kó lè bí ẹran. It doesn't make sense. Oh, dúró. Ṣé ìwọ ló máa sọ nǹkan tó make sense fún mi àti nǹkan tí kò make sense? Sọ fún mi. She is my friend and I can do whatever tó bá wù mí pẹ̀lú ẹ. Exactly my point. She is your friend and you can do whatever you want with her. But bí láti lè jáde kúrò lẹ́kọ̀ọ́ now, you don't chase her out of my own house. So, ó ti dílé ẹ̀ ń sìn àbí? Of course. Wọ́n sọ fún mi náà. Tí wọ́n bá sọ wípé omi ló máa ṣe ẹja jiná, máa sọ pé irọ́ ni. I beg, just spare me all of this. Which one is Omi lo ma say? Look, at this point in time, I don't even care. Kí Omi say ẹja, you don't come and say anything, you know? What exactly is your problem? Why don't you work on your side of jealousy? Oh. Yes, you should work because you want to move any, you want in the first place now. How do you expect me to treat her? So, èmi ni mo ń jealous nsìn àbí? Ṣé o rò pé ìwọ ló yẹ kó fix she not part of you? Ṣé o rò pé mo mọ̀ pé ìwọ ló order oúnjẹ fún baby ìlànà? And so? No. You calm down. And so, tí mo bá order oúnjẹ fún kọ́, I ordered food for your friend. Your friend. To start with, ìwọ ló mú wá sínú ilé in the first place. If I care for you, I should care for her. Oh, o mọ̀ wípé èmi ni mo mú wá sínú ilé ìyá mi. And you still carry on with your sinful acts. Can you just spare me that crap? Kí ló ń sọ tí o dùn lẹ́nu ẹ náà? No, can you just listen to yourself? Well, let me tell you something. There is no sinful act anywhere. Ìwọ ló wà inhumane. Because if you're not, báwo ló ṣe máa lé ọ̀rẹ́ ẹ jáde kúrò nílé just because you have loads of things flocking through your head? Really? Wọ́n jẹ́ kí n sọ nǹkan fún ẹ. Ọ̀rẹ́ ló pè fún mi nígbà tó wá sínú ilé yìí. And all I have been doing is treating her like your friend. And nothing more. So, okay, ma, ẹ jọ̀ọ́ ẹ ní sùúrù, ẹ jọ̀ọ́. Ìwọ máa worry tiẹ̀. Oh, you won't deny àbí? Just do me one favour. Kò sọ fún mi pé kó jáde kúrò nínú ilé mi. Ọ̀rẹ́ àti nǹkan mi máa ṣẹlẹ̀ nínú ilé. Are you joking right now? No, tell me now. Like, are you joking right now? Sọ́kọ́ ta ni kó kúrò nínú ilé yìí? Ṣé inú ilé tiẹ̀ àbí inú ilé tèmi? Ní kìtì ní kó kúrò. Look, for your information. Fisayo is going nowhere until tó bá rí ibi tó máa kó lọ. Nǹkan tó bá wà ní kò ṣe ń gbà yẹn. So, ẹ ti pa, ẹ ti kú. Kò sí wàhálà. Sorry. Ẹ má worry, ẹ jẹ́ kí n máa lọ. Ẹ jọ̀ọ́ ẹ jẹ́ kí n máa lọ. No, you're not going anywhere. Oh, lọ sí anywhere. Ibi báyìí ló máa wà. Whatever she wants to do, let her carry on. You're going nowhere. Emmanuel. Mo ń wẹ̀. Ṣé o mean nǹkan tó ń sọ yìí? Do you really mean it? Kò jáde kúrò nínú ilé, kò sí wàhálà tí kò bá jáde máa jáde fún yín. Kẹ́ lè ṣe gbogbo nǹkan tó bá rìn. Ṣó ti gbọ́? No, okay, ma. Jókòó. Ẹ jẹ́ kí n máa lọ. Mi fẹ́ dá wàhálà láàrin ẹ jọ̀ọ́. Don't worry about her. I mean, look at it now. Kí ni mo ṣe tó wà wrong? Between you and I, you know nothing is happening. Why would she be acting like that? Ẹ má worry, ẹ jẹ́ kí n máa lọ. No, because I don't worry. want. You're not going anywhere. Tó bá fẹ́ kó ẹrù máa lọ, kó ẹrù kó máa lọ. Kóhun náà feel pain tó fi ẹ́ sí. The pain she inflicted on you, let her feel it. Please, ẹ má worry. Tó bá lọ padà wá fúnra rẹ̀. I don't care. Kò sí wàhálà. I'm leaving this house. Bọ́kọ̀bọ́kọ̀ ṣe. Ó mà ti lọ. Ewu kí la máa wá ṣe báyìí? Ìwọ má worry. Filẹ̀, jẹ́ kó máa lọ. Ohun tó lọ náà ló máa padà. You don't treat people as if they are nothing. Everything is just privilege in life. You need láti misuse it. Okay, I mean, ìwọ náà wò náà. Ṣé kankan wà láàrin mi àti ẹni? Ká tẹ wá gbà pé nǹkan tẹ wà láàrin wa náà. Ẹni tí mo fẹ́ sílé bí ìyàwó lọ́jọ́ iwájú. Ṣé wọn ló yẹ kó máa worúwà tó ń wù yẹn? Bá tiẹ̀ jẹ́ kí n lọ. No, ò ní lọ. Ẹlẹ́ran ara ni gbogbo wa. I should find a way to speak sense into her. If this is what it would take, fine. I don't care. You know what? Ìwọ ni kó wọlé kó settle down. Torí ẹ̀ bá ti wálẹ̀, ó máa padà wá. Kó rẹ̀ wọ́n yàrá. I don't care. You don't treat people like that. No.
Okay, ma. Ẹ káàárọ̀. Ṣé o ti bá Tẹ́milọ́rùn sọ̀rọ̀? Pẹ̀lú bó ṣe bínú lánàá yẹn, ó sọ fún mi ní pé kò ní pè mí. Nǹkan tó ń get me worried particularly is ni pé I couldn't reach her over the phone. I don't know. Bóyá ó dẹ̀ ti pa fóònù ẹ̀. Tẹ́milọ́rùn tí mo mọ̀ kò ń bínú tó báyà débò pé ó fẹ́ pa fóònù. No, àbúrò ti block mi ni. Mi ò rò bẹ́ẹ̀. Because Tẹ́milọ́rùn lè block yẹn, kò lè ṣe tó yẹn. Okay, mo ń rò kankan náà. Kí ni ẹ? Sayo, mo ń rò pé let me get you some money kí o lọ gba ilé ibi tí wọ́n náà máa gbé. Just to sort this entire issue tó wà lẹ́nu. Nǹkan tó ń rún lẹ́kọ̀ọ́ lè tán. Inú mi máa dùn tẹ́ bá lè ṣe fún mi, at least. Because mi really fẹ́ kí ìjà yẹn wáyà tọwọ́ mi. Honestly, mo kàn ro gbogbo nǹkan tó ṣẹlẹ̀ lánàá ẹ̀ mo realize pé I think I was too harsh. Yeah, I think so. You overreacted anyway. Yeah, I overreacted because I couldn't control my dislike for nǹkan tó ṣe, Ẹ má bínú, because èmi ni mo fa gbogbo ilé. No, it's not so much about you. But truth be told, I really love her, and I don't want her to leave me. I don't want her to go like that. She loves you too. Then I fake try láti wá bẹ́ ṣe máa settle it, because I really want this breakup kó wá láti ọwọ́ mi. Ẹ jọ̀ọ́. No, like I said, it's really not your fault, but I think I'll call one or two people. We'll get back together. That'll be good. We'll get back together. Yeah, ẹ má bínú. Ẹ dẹ̀ má gbàgbé ọ̀rọ̀ later, but this one say. Yes, I'll work on it. All right. I'll work on it. Ẹ ṣé gan. Ṣé kí n bá yín wá nǹkan tẹ́ máa jẹ, at least. For now, I'm okay. Yeah. I don't want to do anything for now. Just let me try and make those calls. Okay. Boko yeke no ṣe bẹ́ẹ̀ now. Haba, that's rude. How about I like comparison? I wouldn't want you to get me wrong. I want you to listen to my side of the story. Now, I did not make any direct comparison. I tried making my points here and there, but could get here. She just allowed everything just blow off like that, which I totally understand. But I mean, for you to understand where I'm coming from, see for example. Babe. Yeah? Wow, kí ló ṣe Ita? Kò ṣiṣẹ́ mọ́. Ita ò ṣiṣẹ́ mọ́ mi ti bá o. Ẹ̀bọ̀ tí Ita bá ṣiṣẹ́ mọ́ ṣe bí wàá ti sọ fún mi àbí kò ti pẹ́ ẹni tó máa ṣe nígbà tó ṣe pé òun ló fẹ́ ṣe fún ara ẹ̀. Báwo ni náà ṣe mọ̀ pé kò ṣiṣẹ́ mọ́? Mi ò mọ̀ náà bí mo ṣe ń sọ fún mi sí náà mo ṣe mọ̀ pé kò ṣiṣẹ́ mọ́. Mi ò jẹ́ bá mi gbómi kaná náà. Please. Kí ló ṣe wọ́ tiẹ̀? Wọ́n gbọ́ ẹ̀fọ́ alágbàfọ̀. I'm fine. Just a bit tired. You are fine, you're just tired. But what's so the ringtone? I'm tired. What's I'm busy. I'm just checking long. Please, no, she won't be coming. Please. Oh, Bobo, you mean. Okay. I don't mean it. Oh, it's me. Please. Oh, stop. Oh, Jenny. Oh, Jabam, don't This is the last time you are sending me this kind of message. Please. Thank you. It's a baby didn't know. Sorry. No, please. Oh, thank you. God bless you. That's why I love you. Mark Bell.
Oh, I'm tired. Like. I mean, in one now. Báwo lobìnrin ṣe máa wà tó jẹ́ pé every day of her life she is tired. I am tired. Ó ti wá di ringing tone. Kí ló ṣẹlẹ̀? Ìwọ kan ṣoṣo, you get to this place, you complain you're tired, o ní tidy ilé, àwọn máa dúró until àwọn cleaners bá wá, o ní for dishes and for, I mean, the few ones tó bá wà, not clean of the toilet, no laundry, I mean, o ní fọṣọ, nothing. Babe, you need to know how much your brother spends on our weekend meal. I mean, ó ti máa ń pọ̀ jù, no now. Nígbà tí mo ṣe dàróṣà. No. So, are you just realizing that, or you chose to ignore all the while? It's love now. It's love. If I fordo. But then, would you forget to love you? It's not like me. I don't like her. I still love her, and I want her back. But already, man. Oh, come on. But when she back with Jabola, what did this girl know they do? She does everything almost at the same time. Cooking, complain, cooking, ruju. She cooks very well. She cleans the house. She does my laundry. I mean, just name it. Name it. Andrew, it's about the laundry. What's in my for Shani? What's he buying for Shabi? Yeah, kind of. Yeah. You've even lost count already. That's not the case. I'm saying that this babe is perfect. Nígbà tí o ṣe pé wọ́n jábọ́ látọ̀run ṣe bíbí kan náà ṣe bí ìyá kan ló bí òun ìyá kan náà ló bí Tẹ́milọ́rùn. Kí ló ṣẹlẹ̀ náà? And Tẹ́milọ́rùn is not good again. I did not say that. I love Tẹ́milọ́rùn and I still want her. You understand? Okay. I'm just saying that. I mean, for someone that is going to end up being my wife, come on. So if I'm to get you right, you still want her, you want your girlfriend, I want my girlfriend. Or your girlfriend's friend? No, mo bere ni. I want her alone. You want her? Yes. Okay. But that means, ṣé mo pé nǹkan ní problem ṣá? No. No, wait. No, let me get something clear. Okay. Are you telling me or you're insulting me? I don't understand. I am not insulting you, and don't get me wrong. But igele yoda ayono, tonun oda ayono, en ṣe igi kokoro magum lójú àtòkèrè láti wò. Tí ẹ bá ń ṣe báyìí lọ pé gbogbo èèyàn ló ní problem ẹ fẹ́ sá fún wọn. Ìgbà wo lẹ fẹ́ ní stable relationship? And when it comes to relationship, friendship, marriage, or whatsoever, and láti máa tolerate ara wa ni. And láti máa tolerance wà important gan. And come to think of it, if you're saying anything you love in a friend or like, there's a way you just, make her adjust to all of these things. You can't even force anything on her. It's not done. Ó láti gbà láti ṣe fúnra ẹ̀ ni. Well, you're right. The truth about it is we are both from different, in fact, they are both from two different backgrounds, different upbringing and all. Nǹkan dem máa ń rọ̀yàn lọ́rùn jìra wọn lọ, but èmi kàn feel pé, I mean, tọ́rọ̀ ẹ̀ méjì bá ń rìn, ó yẹ ká lè máa mú àwọn nǹkan tó dá lára wa, tá máa add mọ́ tiwa. Maybe she's not even thinking that is the right thing for her to do. Èmi ló wá yẹ kí you're very right. I mean, this is why I love you. This is why I have you as my younger sister. With all this atotonu now, you think our friend doesn't have a flaw? Well, she does. I can't even, of course. She's about the already me to feel we want to get the wrong here because already I want to there's something extra I have for the friend. But how am I going to settle with a woman that snores? No. I said it. There's a problem somewhere. So I think she does not snore, you would have had something to do with her. I mean, anyways, it's really nothing to talk about. Don't worry. Anyways, thanks, my almighty special relationship advisor. Odogu, you bad. Odogu, you too much.
I'll be the fun. Thank you. But wait, am I supposed to be your relationship advisor or the other way around? Bro. Age ko. Agbo kogbon. Age ko no fi ṣe. In terms of experience and knowledge, ma worry. Ìgbà mi wà kon sọ̀rọ̀ age. It could be the other way around, just the way it's happening right now. And I really appreciate you for that. I mean, ẹ̀jẹ̀ náà lorun la re no. Ọmọ wa náà ni but ṣùgbọ́n ìbẹ̀rẹ̀ occasion ni ṣe o. Okay. Ẹni tó bá ṣe parí, òun la máa gbóríyìn fún. O lè ti gègé tó bá dẹnu post tó bá score, àwọn èèyàn ní pariwo go. Ìtumọ̀ ni pé level that we're buying sin. I know you know the best way to talk to Temilorun. But me move phone ẹ̀sìn because èmi ti miss here. And I want her back. But me move phone ẹ̀sìn. Wait, they come up bye. You know what to tell her. I want to see her. Wait, her. Temilorun or her what's her name again? Oga Temilorun. Okay. Kò sí wàhálà. Àti pé Temilorun kọ́ ni problem. Okay, but ṣe mọ̀ pé as a service provider, ẹ̀yin láti dá mi síwájú kẹ́lẹ̀ tẹ́lẹ̀ tútù. Ẹ jẹ́ kí n rí Àyọ̀ká. Ojú olè rè. Pé ò ní lọ síbẹ̀ yẹn rọ́ ni owó yìí ní ṣá. But it's okay. No problem. Èwo náà níbi tó ti máa ń wúlò. Ààrẹ náà ni. Just talk to her. Don't worry. My sugar will say, trust me. Ní kíni? Èmi ò gbà lọ kábọ̀. Tí mi ò bá rí alert, èmi ò ṣe anything. Ó ti do ní báyìí àbí. Àbí ẹ fẹ́ kí n gbé bag mi kí n máa lọ lè wá? No, I'm not worrying. Àyọ̀ká ṣe o fẹ́ máa blackmail. Ṣé mo kí beneficiary ni mi lórí fóònù ẹ send owó. Màá ṣiṣẹ́. Bọ̀ ṣe mọ̀ pé àwọn oore kan wà tó máa ń bóyàn lọ́wọ́ ṣá. Eléyìí bú mi lọ́wọ́ mo mọ̀. You don't need to tell me. Mo mọ̀. Àmọ́ ẹ̀gbọ́n mi sọ fún mi kò sí nǹkan tó dùn àti gẹ́ òye pọ̀. Trust me, my assumptions, it's just a misunderstanding. Àǹtí Àyọ̀ká, ẹ̀yin náà ń tọ́ ilé ọ̀rẹ́ ẹnu. Ṣé ó prove ẹ̀ fún yín ni? Oh, need láti prove it for me. I trust my brother's words. Sherry, mo mọ ìmá lóòótọ́. Àmọ́ tó bá jẹ́ lórí ọ̀rọ̀ obìnrin ni mo trust ọkùnrin dé level yẹn. Ẹ wò, a jẹ́ pé méjèèjì ò mọra yín dénúdénú nìyẹn. Ìfẹ́ tó jinlẹ̀ ò sí láàrin yín. Àbí ṣé trust issue la máa pe léyìí? Ẹ wò trust yẹn gangan ló sọnù. Ẹ̀ẹ́dẹ̀ tó wá rí báyìí. Níbo? Ẹ wò, gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ yìí, like I said, it's just a misunderstanding. Ọ̀rọ̀ relationship yìí, ẹ̀yin méjèèjì náà lè máa wá tẹ́ máa jọ sọ, tẹ́ máa jọ kúnná, ẹ máa jọ yanjú ẹ̀. Ará àtakọ́ ló máa bá yín já sí. Ẹ wò, èmi ò kúkú ní ẹbọ lẹ́rù. Kókó wá explain fún mi pé ọ̀rọ̀ rí bẹ́ẹ̀ ló bá tán. Kò sí wàhálà. Àsìkò jẹ́wọ́ ń bọ̀. Àmọ́ tó bá wá dé, mo fẹ́ kẹ́ ẹ lo òwe àwọn àgbà tó sọ wípé tá a bá fọwọ́ tún bọ́mọ wí ká fi tòsí fà mọ́ra. Ọwọ́ ìfẹ́ ni mo fẹ́ kẹ́ fi fà wọn mọ́ra. Ẹ wò, I love Emmanuel. Ìtorí ẹ̀ náà ló ṣe ń ṣe báyìí fún mi, ló ṣe ń fìyà jẹ mí. Kò dẹ̀ wá rí bẹ́ẹ̀ o. Kò dẹ̀ wá rí bẹ́ẹ̀ o. Everything will be fine. I love you too. And heaven sees my heart that I sincerely do. Mo mọ̀ pé mo ti ṣẹ̀, mo dẹ̀ ti ṣẹ̀ lẹ́dàá ẹ̀. But all of this worrying my doings because I did not compare you with her thinking that I wanted to spite you. My comparison was, so to speak, what I can feel like, okay, maybe I was a demigod, but no. Those past were my wrongs. But I admit pé mo wà wrong nípa ẹ̀. I just want you to find a place in your heart to forgive me. Because I really still do love you. But I'm sorry. I promise to love you for who you are, with all your flaws.
Honestly, your flaws makes you beautiful. Mo máa fẹ́ bí ojú ṣe fẹ́ mi. Mo fẹ́ bí ẹnu ṣe fẹ́ mi. Mo fẹ́ tọkàntọkàn. Mo fẹ́ tààràtàrà. Mo fẹ́ tẹ̀mítẹ̀mí. I really did not stop because I had gold in my hands and I'm about throwing it away just because I was trying to compare you with someone else. I love you. Please. I would like to ask for your hand in marriage. Hey! So my brother can be this romantic. Yeah. Will you guys get a room already? I beg. Money ni ma ṣe. Kó wá sú mi kó wá rẹ̀ mí o. Kó wá sú mi kó wá rẹ̀ mí. Kó wá sú mi kó wá rẹ̀ mí o. Money ni ma ṣe jù bẹ́ẹ̀ lọ fún ọ̀rẹ́ o. Torí mi ò sí nílé. Ọ̀rẹ́ mi o. Ọ̀rẹ́ mi o. Ó fẹ́ kú yọ mí kéré. Ọ̀rẹ́ mi o. Ọ̀rẹ́ mi torí mi ò sí lọ́jà o. Ọ̀rẹ́ mi o. Rẹ̀mí mọ̀ sọkùnrin báwọn. Kúlẹ̀ ọmọ túmọ̀ nǹkan tó ṣe yìí ni. Túmọ̀ tó ṣe yìí lọ́lọ́yìnbó ń pè ní àwù. Wù. Ṣé olórí burúkú ni ẹni? Níbo lo ti róró? Ṣé olóṣì ni ẹni? Ṣé bó ṣe mọ̀ rẹ̀ yẹn? Kí ni ìlú? Ẹ fún blood tonic. Ntí Ayọ̀ ká kó fún mi kó wáyé. This time around, mi ì lè afford pé kẹ́ wá sọ fún mi pé nǹkan kan ṣẹlẹ̀. Kí ló dé? Mò ń jáde. Bàbá mi ẹ dákun, ẹ má jáde lónìí. Ṣé gbọ́, ẹ wọlé padà sá. A kò sọ̀rọ̀ rẹ dáadáa. Wọ́n ló ń ṣe wọ́n ràn kiri gbogbo abà ní gbogbo orúkọ rẹ ló ti bàjẹ́. Òun ló tún dé ní ìsìn tó ń ṣe bí wèrè. Kíní mi tó ń nàró tẹ́lẹ̀ tó jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ ó ti kọ́ ẹ lú o. Dá ṣé bó ṣe kọ ẹ lù ó lè wọlé bẹ́ẹ̀ náà. Sórí rẹ̀ ò burú. Káyọ̀ mọ́ ọ́. Mo dárò ẹgbẹ́ mi o. Bẹ́rù bá kọ òkè tó bá kọ ilẹ̀ ó nígbè kan táwọn àgbàlagbà ń gbé kan. Ṣé mi mo dàbí ìdun? Ẹ jọ ṣé mo sọ̀rọ̀ sókè ni? Kò dìgbà tó o bá sọ̀rọ̀ sókè kí n tó gbọ́. Ìwọ òrìṣà. Gbogbo ọlọ́jà pátápátá náà pé bíbí kótó tán ní Àmọ̀kẹ́ gangan lóyè ìyá lọ́jà yìí tọ́ sí nígbà tí mo ti fẹ́ẹ́ fi gbogbo wọn lánu tán. A mú ọ kúrò láàrin èèyàn yẹpẹrẹ kó o di èèyàn ńlá. Ó wá fẹ́ da aláǹtakùn, ó fẹ́ dádíjú ná. Tó bá tiẹ̀ wá ní aṣọ bí àgbà ó lè ní àtísà bí àgbàlagbà. Ìwọ tó bá kọ̀ tó bá lọ bẹ́ mi Àmọ̀kẹ́ ìyá lọ́jà tó ó gbọ́nà ọ̀run lọ. Ìfọ̀fọ̀ nílé rẹ̀ ọ̀yà. Kéèyàn kan péré kó sì fẹ́ káyé ó di tòun nìkan. Òjò yìí inú àpáta. Ọ̀rẹ́ mi fẹ́ pàṣọ mi dá ọ̀rẹ́ mi yọ. Ọ̀rẹ́ mi yọ. Ọ̀rẹ́ o. Ọ̀rẹ́ mi yọ. Ẹ̀wẹ̀ ni a pè kó wá jẹun fẹ́ dé ní lọ́mú.
ẹ̀wẹ̀ ni àpè kó àmẹ̀mú fẹ́ fọ́ ní lákèrègbè ẹ̀wẹ̀ ni àpè kó àbúbẹ̀ fẹ́ gbé mi ní ìṣàsùn má ti tètè mọ̀ ṣebí bí mo bá nípa o láti ṣe ìrànlọ́wọ́ fọ́mọlàkejì o má ní ní má ṣe kó má sú mi kó má rẹ̀.